sílẹ̀ pè wá fún. a sì gbọ́dọ̀ bó lójú ni. ǹjẹ́ ń pè wá sínú. yóò mọ jó ilẹ̀ mọ̀ ọ̀run mára ni rúnrún ni. gbogbo ẹ̀ náà láì dá wákàtí ẹ̀ mọ̀ jó ni ẹ gbọ́dọ̀ gbọ́n tẹ́ mọ̀ ọ̀run mára lọlé yá wọ́n sì bá mi wí níyì. aláì. anábì ní gbogbo tí ń jó bí. láyé jìnnàrí alijanna. ẹ ní gbóòórùn alijanna. àwọn sábẹ́ fọ ọkẹ́ ó ní Rasulullah obìnrin ló bí wa. bára ti ta kálukú alóbìnrin yàwó. yàtọ̀ bí obìnrin. abóbìnrin lọ́mọ. obìnrin la fẹ́ yàwó. àbí obìnrin lọ́mọ. ẹ̀yin náà bí wọn bí anábì bẹ́ẹ̀ ni. aláì. láyé jìnnàrí alijanna. gbóòórùn alijanna anábì tó tún wí. àwọn sábẹ́ dààmú kí ló tó rí bẹ́ẹ̀ anabi bẹ́ẹ̀ ni kaasiyatun àmọ́ ariyatun kaasiyatun ariyatun ayakumullah anabi ni wọ́n máa wọṣọ tọ́ba dìgbẹ̀yà yé wọ́n máa wọṣọ lóòótọ́ àmọ́ bá tilẹ̀ ká wọṣọ tó hòhò lẹ́bàá wọn gbogbo àwọn aṣọ tó bẹ̀ ń wọ̀ lónìí gbogbo aṣọ tẹ́ ẹ̀ bá ti ń wọ̀ tó bá kọjá táwọn ọkùnrin wa ti mọ irú kọ́nsẹ́ẹ̀tì tó wọ̀ káì ó so kọ́lọ̀ táìtì rẹ̀ àfa gbogbo àwọn obìnrin tí ń wọṣọ àwọn aṣọ tó fáyìn tó wá níhò àfa tó transparent tí wọ́n máa rí gbogbo kọ́nsẹ́ẹ̀tì rẹ̀ o gbogbo búùtù ní hàn yìí gbogbo bọ́nẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ló sílẹ̀ bọ́lá ti mọ abẹ́ máa ń gbá àyà gbogbo ẹ̀ wọ́n rí bọ́lá ti mọ yìí náà mọ gbogbo ẹ̀ wọ́n rí. kọ́ má lè bẹ̀rẹ̀ pọ̀ fẹ́ mú nǹkan ó ti kọ́ mú ta. olóhùn kí bàbá rẹ lásán sì ń dá tọ́ mi de ó ti tó máa lọ ṣiṣẹ́ tó ń ṣe. kí ló dé. àrò ọ̀fẹ́ gbà má ni. lára baba ọmọ ń kí baba yìí. lóbìn alájẹ ẹ̀ káàárọ̀ bàbá wa wò lémi ní de mọ̀ lọ ṣiṣẹ́ tó ń ṣe mọ̀ lọ́mọ rí mo bá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ ni. kí ló dé. àrò ọ̀gbà má ni. subhanallah kàṣíyàtọ̀ gbogbo yìí obìnrin tẹ wọ́n sọ bẹ́ẹ̀ láàyè jìdínà rí halijanna anabi ilẹ̀ nígbò wọ́n halijanna. gbogbo yìí obìnrin tẹ wọ́n aṣọ bẹ́ẹ̀. ọlọ́run sì ń rọrùn. kò sí gbẹ́jẹ́ mọ́ wọ́rú ẹ̀ àti ìtìjú mọ́láyé ni ìtìjú ń bẹ lẹ́wọ̀n wọ́n tì mọ́lé. wọ́n tì mọ́lé ìsúná tì mọ́lé lọ́wọ́ báyìí ní tìjú. ọ̀rẹ́ ni gba béèlì ẹ̀. mo sì rẹ béèlì ẹ̀ dálíkì á ní èdè. àti wàá lu ayé kẹ́mi kó obìnrin lókìtì lọ tóòsì ọkùnrin lónìí. tóòsì ọkùnrin bẹ́ẹ̀ ni yóò pè ní. àti lu ayé kan bẹ́ẹ̀ ni baba. àti obìnrin yóò tún máa fọkùnrin lọ́kànbalẹ̀. o tún jí. tọ́ bá mọ̀ kí n ti ń bọ̀ lẹ́rù ní bùkátà mi. jájọ kọ wọ́sáfẹ́ mi lóyún má bọ́ra mi má bọ́ ẹ̀kọ́ ibùn kí ló ń ṣe. obìnrin yóò tún máa sọ fọkùnrin pé èyí lọ́wọ́ máa gbà lóṣù. tún jí sówó lé má wọrí màá rà. èyí lọ́wọ́ máa gbà lóṣù wọ́sá ti gbàgbọ́ fẹ́ mi. wọ́sá gbàgbọ́ fẹ́ mi. àfa káwọn obìnrin ó pera wọn jọ pé wọn jòkó kọ́ wa ọkùnrin bẹ́ẹ̀ kún ní ṣé bọ̀bọ̀ yẹn máàrí kí mo kì í mọ́lẹ̀ máàrí kí mo bá a sùn kó gbìyànjú ọmọ kó wọn bọkùnrin sùn kò lè lọ bọ̀bọ̀ yẹn ò lè lọ bẹ́ẹ̀ ebe mi ni Sakira ó mọ̀ mí ni mo gbé súnmọ́ ó ń sá ó ń vat òkú yẹn ni ó máa sí tí mo bá ṣe tán pẹ̀lú ẹ̀ tó máa lọ máàrí kí mo mú mọ́lẹ̀ mo máa gorí ẹ̀ èmi Rihanna àfa yìí wọ́n ti àpọ́nlémọ́lé wọ́n ti tìjú mọ́lé àwọn méjì ń bẹ̀lẹ́ wọn. bẹ̀lẹ́ wọn wọ́n ti ṣe àṣekára. la ilaha illallah. ẹ wá bá yín níbi pé ọkùnrin ọmọ àwọn fóònù yẹn báyìí táwọn ká Abdullahi gbé fóònù ọmọ eléyìí bú mi bá ọmọ òsì ni nígbà mú mi wọ́n ní ìṣe kò sí jẹ́ gbádùn kò sí ntọ́jú níbẹ̀ àpẹẹlẹ ń bẹ̀lẹ́ wọn àti ìtìjú wọ́n ti wọ́n mọ́lẹ̀ anábẹ́ ti dákẹ́ mẹ́ o abayi o ni ayo Allahu akbar kabira Allahu akbar ma min mura'atin èyí yóò wù nínú obìnrin kẹ̀dá kẹ̀bẹ̀ ọ̀rọ̀ tá n bá lọ kasiyatun ariyatun wọ́n ni masiyatun ma'ilatun sallallahu alayhi wa sallam masiyatun mahilatun obìnrin a máa rìn rere wọ́n sì fain bá bá rìn bọ́lọ̀ ti dá wọn ọmọ wa òkè bàbá kù sátà kó débi assembly yàrá kan yìí dá. nígbà tí èdè àgàgbọ́n lé wọn. ọmọ yẹn ń kọ́kọ́ fún mi o ọmọ yà kulikuli bàbá rẹ̀ àgbẹ̀ ní sẹ́lókun wọn o ọmọ yẹn lẹ́fọ̀ọ́ ọmọ yẹn lẹ́fọ̀ọ́ àwọn ló ní sáré tẹ̀lé mọ́tò àwọn náà bá dá lóhùn what's up what's up what's up. eri rẹ̀ yí. fa'amma man taga wa athara al-hayata ad-dunya fa inna al-jahima hiya al-ma'wa. afa àtọ́gá akramakumullah. ó ṣe pẹ̀lú bí tọ́ lọ́dẹ. má sì yá tó bá ilé tó wọ́n máa rìn tọ́ da tẹ́lẹ̀ o wọ́n yẹ kó máa lọ ẹgbà sọ fún tẹ́lọ̀ níbi aṣọ tó wọn náà tọ̀ wọ̀
ayé ma bí bàdí rẹ ti mọ bọ́lọ̀ ti mọ́ bẹ́ẹ̀ mọ́. àfikún wọn na kó fún ọ káwọn ṣépù wọn jáde ọ jáde dáadáa. àfikún fún ọ báyìí bí ìdí mo ti ẹlẹ́ni mọ. ọba wọ̀sọ̀ wọn máa bá a fa wọ́n bá èèyàn mẹ́ta ní wọ́sọ fẹ́ lómi. àǹtí Ganiya ẹ fà náà mọ̀ ń fà á. wọn náà síwájú ó fún wa kò fún mi náà. fún mi ó wà òkè lèèyàn mẹ́ta ń wọ́sọ fún ọ. ọ fẹ́ sí ọnu. فأما من طغى gbogbo ẹni tẹ wọn sọ bẹ́ẹ̀ láyé dín adé halijanna ẹ ní gbòòrùn àlìjẹ́ náà. وآثر الحياة الدنيا ọbẹ ẹsìn lè tán níbi pa. láíláí. kọjá kẹmẹ. فإن الجحيم هي المأوى. anabi ọ̀dà kẹmẹ kí ló tún wí. ó lè máa mí ni múra àti. èyí yòówù nínú obìnrin. ilà tẹ́lifùlà nàrà ilà tẹ́lifùlù nàrà. kọ́kọ́ wọ nánà. bó ti kọ́ra bẹ kú sẹ́sẹ̀ láti ẹ̀kọ́ ẹ wọ wọ nẹ́nà. nánà. yé ànábì ló kọ́ wí. lọ kú sẹ́yìn anabi báyìí ọkọ̀ wọ nẹ́nà. àwọn obìnrin ní o. Ah. wọ́n wọ nánà. kàkẹ́ anabi baba. láwọn obìnrin wọ́n wọ iná. anabi ò tí ì dákẹ́ ń bẹ̀ fa. naam. ó ní àfáàyí Baba. ilà tẹ́lifùlù nàrà bìkúfòrè hẹ́nà. àìmọ́re wọn náà ni. baba wọ́n lẹ́ wọ̀nẹ́ pẹ̀lú kẹfìrí yìí tẹ́lá ìmúri kèfèrí yín pẹ̀lú àìmọ́re. kí ilẹ̀ ya Rasulullah wọ́n bá dìrì ànábì. àwọn sábẹ́ ni wà nẹ́bì abikufuri hinna billah wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni. wọ́n ṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́run ni qala la ànábì ní rárá o. anabi ò rí bẹ́ẹ̀ bal bikufuri hinna libu'ulatihinna. àìmọ́re tí wọ́n ṣe sáwọn ọkọ wọn náà ni ó gbé ẹ̀wọ̀ náà. afa yìí Baba. ẹni kọkọ rẹ fún ọ ló wá sí kọ́lá bí ọ̀ka ó sì fẹ́ nu yẹ kọ́ má lè ṣe thank you gbogbo gbogbo obìnrin tó bá gbowó wá sí lọ́dọ̀ ọkọ rẹ̀ kọ́lá bó ti kọ́kọ́ yẹn náà ni ọ jẹ tọ́ ọ bá ṣe ẹ ṣeun Ẹ ṣeun. ọlọ́wọ́ jẹ tọ́ ọ lọ pọ̀ jù báyìí lọ àṣírí yóò tún bò tọ́ ọ bá wí bẹ́ẹ̀ ọ wọ̀ náà pẹ̀lú. ọlọ́wọ́ ṣe rọrùn. ami wọ́n da olówó ọbẹ̀ tó tún pòṣe lérí ẹ̀. àpò méjì ààbọ̀ ló pòṣe. kọ́lá bí ọ̀ka ma ẹ ṣe mórí Baba. gbẹ̀fẹ̀ ní sọ́kà fáyì ẹ mórí ẹ mọ́re kankan. ká ẹ máa kùn máa kún àwọn náà mẹ́rin fún ọ. ọjọ́ ọmọ dédé tiẹ̀ náà bẹ ní Kàkà Ànábì. délé má lè jẹun. ẹ olùsí obìnrin mi yọ máa gbẹ ẹ máa ń gbé kí ló sì wà tọkọ ẹ lẹ́ni bú ni Eléyìí bú ni. kò ní kúrì kan kí ni. ẹ kò sí ẹ wúlò kí ni wò wúlò kọmọjú kọ́ bá yẹn sùn lọ èyí wò tó. èmi wo ni òní ó ní tìyín. فأما من طغى obìnrin wọn máa tàn wá wọn máa tàn wọn obìnrin wọn máa tàn wọn ọkùnrin alájì mamu Ee. ẹ lákẹ́ filẹ̀ sáyé rẹ̀ Kí ló dé? nígbà tó ma wàlé ma ọmọ ọmọ jọkọ́tì ọmọ wa àbọ̀kọ̀ ẹ lè ṣe ọkọ wálé jọ mẹ́ta kọ kò sún. ẹkún ní ọmọ sùnkì. ọmọ náà bọ́ mẹ́rin tú ó mẹ́rin tura ó gbádùn ẹ̀ bẹ̀rù. ọgbádùn ya dẹ́sẹ̀ ọkọ rẹ dé pé yẹs ó kú dùn. èmi ká túrí ká dirí ọ̀gá ni bá sàràfà ọkọ rẹ lè gbọ́n tán. فأما من طغى bẹ́ẹ̀ ni وآثر الحياة الدنيا fa innal jahima فإن الجحيم هي المأوى. anabi ò tí ì dákẹ́ mẹ́ ó o tẹ̀síwájú bàbá. ó ní ìsá àdásá bẹ́ẹ̀ náà ha wọ bẹ́ẹ̀ náà bá lè ha nígbàdàn bá ṣẹlẹ̀ láàrin àwọn ọkọ ẹ̀. àríyọ ìsá kánà ìsá àdásá bẹ́ẹ̀ náà ha wọ bẹ́ẹ̀ náà bá lè ha nígbàdàn àríyọ kan fàwọn fàkàdé láàrin wà tó kọ ẹ wàtàkùlì lè sàwùjá yóò wá sọ fọ́kọ ẹ̀ báyìí. yóò máa sọ fọkọ rẹ mọ́rọ̀ ẹ̀tù minka khayra qattu hayati njọ́ mo ti délé rẹ kí n kú rí ẹ àtàsí káàbù ṣe mọ jẹ ọ́. ìmí àwọn akọkọ ó ní kalẹ̀ ọ̀pọ̀ ọkọ̀ ẹ̀jọ̀ kó ní yóò wá béèrè ọdún táwọn ṣe ìyàwó. ẹ dádì junior náà ẹ jókòó mo fẹ́ bá yín mo sọ̀rọ̀. ń lọ bí iṣẹ́ dádì junior náà ṣé ẹ wá àgbákò. jòdì lálẹ́ dádì junior mo ń dáhùn ṣé ẹ fẹ́ jáde dáadáa. bẹ́ẹ̀ni ẹ jókòó. ooo dádì junior ibà jọ sunlé ni ó kù ṣẹ́jú kan ẹ jókòó. ok mo di jókòó ẹ ó tó ọdún mélòó tẹ̀yìn pẹ̀lú ìfẹ́ra wá sí ẹ kàn fojú bíu rẹ̀. gẹ́jì tó 15 ẹ ẹ̀mí ọmọ báyìí 15 years àbí nǹkan dádì junior ó ti sí èrè yíyá. ogójì ọdún ní tẹ̀yìn pẹ̀lú rẹ̀ ti fẹ́ra wa. 40 years bẹ́ẹ̀ni ojú yẹn máa gbé o níjọ́ mo ti fi ọ sí káàbù ṣe mọ jí ìwé lẹ́yìn ikú ìwé níjà fún ọ. yóò padà dáa ìwọ lọ lọ́rùn. yóò padà dáa wọ́n sì ké fún mi wọ́n ní má fẹ́ wẹ̀ lẹ́yìn ikú yìí. níjọ́ mo ti rí jọ jáde pàkọ́ bí olú tí orí ṣe máa kọ́ kágbá kò bá mi rí. فأما من طغى وآثر الحياة الدنيا bẹ́ẹ̀ni فإن الجحيم هي المأوى. ẹ lọ́kẹ́ bá wọgbọ́ sọ́jọ́ yìí lọ jàre ọjọ́ ti lọ ìka àwọn ọkùnrin wọn ni mọ̀ ń sọ nígbà tó bára àwọn obìnrin ń sọ فأما من طغى ẹ̀yọ́ ọkùnrin ọjọ́ ti lọ ọjọ́ yìí lọ وآثر الحياة الدنيا yé فإن الجحيم هي المأوى.
fọkọ rẹ̀ bẹ́ẹ̀ pé oore kí ni mo rí lára rẹ̀ oore kí ló ṣe fún mi. kí ni kúrì rẹ̀ àsọtán ọ̀rọ̀ yìí. irú ẹni bẹ́ẹ̀ illa tadkhula an-nar wọ iná. káì yọ wọ náà o anabi lè wú bẹ́ẹ̀ o sì lè tó anabi pa o lè tó ànábì pa ọkọjá wọn má wà ara wọn rárá. wa qala aidan ó tún tún wí. anabi sọ̀rọ̀ awsani rabbi bi9 naam. nígbà tí mo fẹ́ kú lọ́dọ̀ Ọlọ́run ee ní sámà tí mo lọ tí mo lọ. Ọlọ́run wá fún mi láwọn àsọ̀ọ́lẹ̀ mẹ́sàn ẹ jẹ́ aṣọ mẹ́sẹ̀sán yìí ká máa wá lọ ibà. ó fún mi láwọn àsọ̀ọ́lẹ̀ mẹ́sàn naam. bil ikhlasi fi sirri wal alaniya wali alaniya alaniya ayakumullah amin. àkọ́kọ́ àsọ̀ọ́lẹ̀ tọ́lọ̀ fún mi àkọ́kọ́ àsọ̀ọ́lẹ̀ nu ni. Ọlọ́run ní kí n máa ṣe mímọ́ tónítóní mímọ́ tónítóní. ní kọ̀kọ̀ àti ní gbangba àti ní gbangba. èyí rí yan ọ̀bùn. ní kọ̀kọ̀ àti ní gbangba. kí n máa ṣe mímọ́ kí n máa ṣe mímọ́ ọjà sọ̀ọ́lẹ̀ àkọ́kọ́ ó de ní bàbá. kàkẹ́ nabi Bàbá. wa bil adili fi ridọ wal ghadabi wa bil adili fi ridha wal ghadabi ayakum kí n máa ṣe déédéé ó nígbà tí mi bá ń dùn wal ghadab àtìgbà tí mi bá ń bínú ọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹlòmíì ọgbà tí n bá ń yọnu tọ́ba bínú tó yẹ sì máa sọ yóò sọ ńgbà tó bá Káì. tún tán. ó ẹ dákẹ́ ṣe sùúrù níbi ọkùnrin mi ti ṣe rí gbénu ẹlòmíì ọmọ kó wọn lásìkè lọ́dọ̀ Ọlọ́run kọ́ mọ̀. ẹni pa fún ọlọ́gbìn àgbákùnrin náà lásìkè rẹ̀ La ọwọ́ ilaha fara illallah. dà ìyàwó rẹ̀ hàn lé mọ̀ ó sì òórùn mára àwa nítorí ẹ̀ sànú ẹ̀. ah kọ̀gbádùn àwọn obìnrin Ọlọ́run torí wọn dá wa ni Bẹ́ẹ̀ni. torí wa lè dá wọn bẹ́ẹ̀ni àwọn tábà jèrè láfẹ́ bẹ́ẹ̀ tí ọ̀gbádùn Ọlọ́run tó dóbi mọ̀ pé mo ò pé abnormal ni wọ́n. abnormal ni wọn. no wọ́n Yes. ṣe ha obìnrin ni mọ́ mi náà. ṣé a sọ bí tó kù sí fún ẹ já sọ fún ẹ abnormal ni ẹ ibi tó ti mọ̀ ká abnormal ni ẹ tó o bá mọ̀ ẹ lọ lé mọ̀ lónìí ẹ jẹ́ àsọ fún nǹkan mẹ́ta ni ẹ ẹ sọ fún mọ́tò tó kún bọ̀ Èní. mọ́wọ́ gbọ́dọ̀ jálá rẹ̀ bẹ́ẹ̀ni ni ẹ yes Èní. lómi mọ́tò tó kún bọ̀ ẹ ni ẹ yá pé n fi alẹ́ use. báyọ̀ báyọ̀ jáwọ́ lára rẹ̀ ìyẹn tẹnu ọ̀tẹnu ọ̀nà kìnnú. ọ̀tẹnu kó táyà kó lẹ́sẹ̀ rẹ̀. ibi tẹ́ tún ẹ̀ ká abnormal lẹ̀ yóò bẹ Ọlọ́run parí ẹ̀rẹ́ Ádámù àti Háwà wù wọn ni wọn lọ kó làákà ìwálẹ̀ dẹ́nà àtọ́gbẹ́ kan pẹ̀lú ètè kan wọn wá kó làákà ọgọ́rùn wa wọn kó ọgbẹ́ pẹ̀lú ètè sẹ́gbẹ́ kan Ọlọ́run wọn ni ẹyọ làákà ìkànnù náà 100 nù ẹbí kún ọgbọ́n àwọn àtẹ̀tẹ̀ ó di mẹ́ta. ó di mẹ́ta ẹ kó sọpọlọ àwọn ohun táfọ bẹ́ẹ̀ nù Gbogbo obì ayé làákà òní kọjá ẹyọ mẹ́ta kan o. ọgbọ́n ẹyọ kan ètè ẹyọ kan. àmàlàkà wa nìtọ̀ ó kù làákà 99 Ọlọ́run kò kó sọpọlọ Ádámù tó dìyàn. ọkùnrin ló nìyàn. gbogbo ọkùnrin ayé làákà 99 la fún wa bọ́ba di ẹyọ kan ọkùnrin òun ó sì se yóò sì ṣe yóò sì wà. bọ́ba ìkúnlẹ̀ tiẹ̀ tì yóò sì se yóò sì ṣe bàbá yóò sì wà. ayé mọ̀ wá pé ó ọgbọ́ àti mẹ̀mú náà ó ra làákà ìhun ọ̀dà lóko ọ̀rà ẹyọ kan tó kù nù ọ̀rà fún. ọ̀kan òun tó mísì ọ̀rà fún un ọ̀rà fún. tọ́ba yìí mísì obìnrin ó kù tí ì rà fún yẹn obìnrin rà Káì. fún yẹn. làákà ìkàlà fún yín ọgbọ́n kan ìdè kan ọgbọ́n kan ètè kan. ọkùnrin ọgbọ́n ọkùnrin ọgbọ́n bẹ́ẹ̀ ni o sì Àsìkò ní ọgbọ́n. ọkùnrin pa yíya. Kí ni ọkùnrin gbọ́n? yíya akọ́jú ya. àtòsí níjọ́ ọkùnrin bá ti mọ̀ pé 500 ilé yóò àwa mẹ́rin ò sì dé. tọmọ yẹn wọn ta kóńgò gàrí síyàwó wa ń pa àwọn ọ̀rà karosí tí wọ́n ń ná. obìnrin la fún ọlọ́gbọ́n àti tẹ́ máa dọ́gbọ́n sí gbogbo nǹkan ẹ máa dọ́gbọ́n sí àpèjì àbọ̀ wọn fi ṣe ń jẹ á sì ẹ máa dọ́gbọ́n sí ẹ máa ń wété ẹ máa ń wété. làákà ìkẹ́ àlàsì fún wọn bẹ́ẹ̀ni tóbi bá sì délé ọkọ̀ yóò lọ fi pamọ́ ni kò ní tí ì lò abẹ́ kọ́ńbọ̀dù ni ó gbé sí lórí tọmọ rẹ bá ń ga tó lẹ́nu bọ́mọ ọba tó lẹ́nu kò ní yọ. ìbáṣepọ̀ nílà káyìí ni wọ́n lò lè wà jẹ́nà kẹlẹ́yìn ọkọ rẹ̀ ọkọ̀ nǹkan yẹ̀ yẹ káàkiri ọkọ̀ nǹkan yẹ̀ yẹ káàkiri. La ilaha illallah. ìjà wa ṣẹlẹ̀ wọ́n sàsọtán rọ̀ ó jẹ́ filẹ̀ yóò gbóòórùn ààrẹ ni. afa Baba. tó kébó bẹ̀ bá kú tọ́wọ́ bọ́ sàré paneli bẹ́ẹ̀ ni ní o fèsì Naam. ètò gajù paneli láyé àkọ́kọ́ ni pé wọ́n kọ́ gbé fáìlì pé kíni àtọ́kọ́sọ́kọ́ nígbà tọkọ ní bẹ́lẹ̀ tí bẹ́lẹ̀ yìí ó lẹ ti bára yín gbé. wọ́n bẹ̀rẹ̀ ẹ̀ náà Bó ti dànù. tó gbàdúrà nọ́ọ̀mà ni ẹ ó pé náà obìnrin tí ń yọkọ lódì abnormal abnormal ni ẹ obìnrin tí ń kọrin fọ́kọ Abnormal. ni ẹ obìnrin tí ń ṣépè fọ́kọ abnormal abnormal ni ẹ. wọn lọ tún yà lọ bẹ wo wọn tó ní ha ẹ sábà abnormal no ẹ jẹ́ ká bá wí dáadáa. Ó lè gbọ́. wọn ní bẹ́ẹ̀ bá má ya akọ rẹ̀ lójú lásán ìyá akọ tọ́ ọmọ lójú lẹ́ẹ̀kan wọn sì kàkọ́lẹ̀ pọ̀ nìyá tó bí ọ ńgbà méje kátó wá pé tí ń lu ìyá akọ ẹ̀ tó bá dẹ̀ bí ra kẹ́ sọ fọmọ yín pẹ́ jìyà ẹ jẹ́ máa tún mi jẹ ó máa jáde lọ́la Ìjọba fajunu. yọba fájúnù. bàbá ọ̀rọ̀ anábì mẹ́sẹ̀ sán ká darí síbẹ̀. فأما من طغى وآثر الحياة الدنيا. ìyẹn lọ́jọ́ kọ́ lọ́wọ́ yẹn ojú ẹ̀ náà Al-Qur'ani nígbà dọ́ lóhùn Naam. ó ní ar-rijalu qawwamuna ala nisa. الرجال
jẹ́rìí rẹ̀ ọmọ kẹ́mi. قوامون على النساء. má dà sí ní sísẹ̀lẹ̀. أكرمكم الكريم. wọ́n ní kí ló dé bímọ fadọ́lọ́lọ́hún bá a dọ̀hún. alábàádé. ọlá àti aju tiẹ̀ lọ. alọ́lá ju wọn lọ. làákà iná tiẹ̀ là wá ní. bẹ́ẹ̀ni. ẹyọ kan tiẹ̀. bẹ́ẹ̀ni wọ́n gbóbi wálé ọkọ ni wọ́n gbọ́kọ̀ wọlé mi. afa yìí baba bó ti kàwé tó tẹ́lẹ̀ rẹ pé tó ń lé yìí wọ́n padà lé ọjà lọ́lé ọkọ ó rẹ̀. lé ọ lọ Káì. wọ́n á lé ọkọ lọ lé ìyàwó. láyé lé ìyàwó kọ́ bá yíwọ́ fọkùnrin. ọ̀yẹ́ kó oríire òní ò kí lẹ̀ ń ṣe bọ̀dágà ní lọlé ìyàwó wọn ni. Rárá. ìwọ wọn wé àmúwálé. balaja ni sáà ń gbọ́ wọn lọ kó lé ònùnù dádì ẹ̀ ló kọ́lé wọ́n fún àwọn ẹ́stéètì wọn wọ́n fún wa ní apátímẹ́ǹtì kan bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ wọ́n kí mò ń rẹ́ẹ̀tì lé ni bàbá ìyàwó mi lọ kọ́lé ó ti sí èrè. ọ̀yàwó ọwọ́ àánú àwọn mẹ́ta tí ọ̀dà ọmọláàlà ṣe mẹ́ta ọjẹ́ kan nù wọn nù. samiyo sọláàtàn ọbaṣọ yèrèpè bóra ọmọláàlà ṣe làwọn mẹ́tẹ̀ẹ̀ta. tani samiyo. samiyo ẹni tó yẹ kó ìyàwó rẹ̀ ní ń bọ̀ yóò tún máa ṣe ìyàwó ẹ̀ máa jẹ́ mo tún lọ láàárọ̀ yìí o panlalẹ̀ ṣe lánàá tọ́kì ni mo fẹ́ jẹ lónìí àti mọ́nà elédè lọ́tún ọlọ́. ìdílé wa ní. mo ò ní kankan náà ọ̀ṣà àgbọ̀n náà ló máa ń ṣe yín náà náà. ẹ̀ẹ́dẹ̀ gbádùn mi tó. ọlọ́run ṣé wàá di ẹ máa gbádùn. ò láìkí ẹ then bàtà mi ti gbó ṣáà. ìgbẹ́ ní jẹun. ìgbẹ́ ní jẹun. ok sùn látàn kọ́. sùn látàn ìyàwó rẹ̀ kọ́lé ọwọ́ kó lọ bẹ̀. ok àbọ̀ rẹ̀ ń tiẹ̀ ọwọ́ kó tẹ̀lé ìyàwó lọ. àtàní sùn. ìjọba yẹn fún yàn lóyún. tiẹ̀ bọ̀. géètì ló ti bẹ́ẹ̀ rú ẹ. ọlọ́nu. ọ̀fàṣọ yèrèpè bóra. ok aṣọ ìyàwó ẹ̀ ní fi ń bóra kọ̀ lásọ bóra tiẹ̀ lọ́tọ̀. àdúrà rẹ̀ onígbàbọ̀rọ̀. kọ́dà tó wẹ̀nu kò ní. àdúrà rẹ̀ onígbàbọ̀rọ̀. ó lè gba bọ̀rọ̀ àbí ìyẹn lásọ bóra lọ́tọ̀. wọ́n bìlẹ̀ ádìlì ẹlẹ́kẹ̀jì nu. ká darí síbẹ̀. fìrìdọ́. kí n ṣe dédé fẹ́rì dọ́ nígbà tí n bá yọnu wọlé gádọ̀ bì àdìgbà tí n bá ń bínú. ìyàwó tó ń pánlé wọ́n rẹ̀ wá jà wọ́n fún yàrá yàrá. bọ́ fẹ́ sórí bú ni ọwọ́ ń sẹ́pẹ̀ níyàwó rẹ̀. lẹ́ni tẹ́kùn jọ sùn lálẹ́. ní ọjọ́ pọ̀lọpọ̀ ọkùnrin orí ṣe mọ́. ní ọjà wọn orí ṣe máa wò sí lérí ṣe bí wọn bá dá dúró. bẹ́ẹ̀ni. ìyàwó tó jà àlùbáríkà rẹ̀ wájú ọlọ́run. ọ̀dà àkọ̀dà ọlọ́run tijú ẹ̀ mọ́ la. ọlọ́run tijú ẹ̀. torí tiẹ̀ ọlọ́run dangiredi rẹ̀. bẹ́ẹ̀ni. ọ dangiredi àwọn obìnrin ọjẹ́ kíni ọjẹ́ kíni gbogbo nítorí wàá ṣe ìdí àrùn rẹ̀ ni ọwa kristi ni kíni lọ́sàdùn ni kíni tí ọ̀sàdùn ni. bí ọba ti tẹ ọlọ́run tó ló lọ kíni ọlọ́run ní dáná. bẹ́ẹ̀ni. àfikọ́ tẹ̀wọ̀ ọlọ́run náà. bẹ́ẹ̀ni. ọkọ ìjẹun ọlọ́run ló fẹ́ kírun náà wọn kì í bá kírun náà wọn dáná fún yín bọ́ kí ìjẹ́ yẹn kú ọlọ́run ní kọ́lẹ̀. ọ̀rọ̀ ọlọ́run gangan ni. lọ́jà níbi ọ̀sọ́ bẹ́ẹ̀ pé àlẹ́ àṣàwù kọ́bílà lè ṣáyì. bẹ́ẹ̀ni. kẹ́yọ̀ bí bàbá máa kẹ́jú mọ́ ni ànábì náà jẹun alẹ́ náà kẹ́yọ̀ tó máa kírun ìṣáyì. bẹ́ẹ̀ni. àlẹ́ àṣàwù kọ́bílà lè kọ́bílà ṣáyì. ṣá. farabalẹ̀ jẹun ẹnu ọ̀kan tí ma dún yàn ni pé àwọn náà wọ́n tó máa wà ara wọn bí èyàn bọ́rọ̀ bá ti dé ọkọ̀ gbọ́nú ààrẹ náà ni. ẹ̀yin náà ìjòkó jẹ́ bọ́rọ̀ ma ti sọ̀rọ̀. ẹ̀yin sèpèlè wọn ẹ̀yin náà ọkùnrin ẹ̀ mórí. ẹnu máa rẹ báwọn náà lẹ́sẹ̀. ẹ̀ mórí. yóò jáde wá bẹ́ẹ̀ fílẹ̀ yóò gbọ́nú ààrẹ ni. àfa yìí farabalẹ̀ obìnrin tí ọjọ́ wọn náà máa kìbọn ní búlọ́ọ̀kù káàkiri tó níbi kìbọn ẹ̀ mórí. ẹ̀yin náà ẹ̀dúpẹ́ yún. ẹ̀dúpẹ́ náà. bàbá ẹni káwọn náà sẹnu wọn dèdè sí. kàkẹ́ ànábì bára bá ròyìn ara wọn lẹ́ẹ̀ tù sí. àdúgbò èyún náà àdúgbò èyún náà. bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bọ̀ ibẹ̀ lẹ́ẹ̀ dà sí. àwọn ẹgbẹ́ wọn kú títì. bẹ́ẹ̀ mùmú kú mu ibẹ̀ lẹ́ẹ̀ tù sí. àwọn náà kú eríire oore là ń ṣe fún wọn. oore là ń ṣe hàn táwọn fi gbolẹ̀ kí náà ń bá ká. فأما من طغى. anabi Muhammad. وآثر الحياة الدنيا. olóòlù kẹta tọ́lọ̀ fún mi wọ́n bil qasdi fil gina wal fakri. ayakum. kí n máa ládìí ọkàn nígbà tí n bá ní kí n padà ní kó sì wà lẹ́ẹ̀mí mi mo bá ní kí n mọ kí báyìí kọ́ ni ọmọ lọ. iná da fúlùní kó sì wá sí fún rẹ àbíkọ́ ẹ̀ tẹ̀lé fọlọ́hún bẹ́ẹ̀ kí ọmọ lọ. kò lè máa lọ bẹ́ẹ̀. ẹni tó sì burú fúlùní kọ́márù rẹ pin. má rora rẹ pé yóò padà dá fún ẹ. no condition is permanent ad-daru la yabqu ala halatin. ìgbà onísùúrù bá wọn wá ni yóò tún padà lọ. yóò padà change. bẹ́ẹ̀ni. changing of time yóò máa ṣẹlẹ̀. yóò máa ṣẹlẹ̀. ìwọ́n mo ti ń lọ. anabi ló wẹ̀. sallallahu alayhi wa sallam. wa ana afuwa amma solamani. wa an afuwa amman zalamani. ọlọ́run ìmọ̀ ọlọ́run jẹ sọ dáadáa. àmín pẹ̀lú anabi. àmín. ẹlẹ́kẹ́ nínú kí n máa mójú kó fẹ́ntọ́ bá sàbòsí fún mi. àsọ̀lẹ̀ ni kí n máa mójú kó fẹ́ntọ́ bá sàbòsí fún mi. ẹni ọba sàbòsí fún mi. Allahu akbar. kẹbíirọ. àsọ̀lẹ̀ lẹ́kàrún wa àtìyà man haramani ẹni tó yẹ kí n gbà tẹ́ ń dà fún ọ̀nàwọ́ sí mi ọ̀nàwọ́ sí mi mi ò kò ní tèmi rò
mo tẹ ìyàwó lọ rẹ kọ ya mi kọ́ra mo bẹ kún lọ kọ̀ rẹ lẹ́kún orí tí mo kú lọ kò kóhun rí mi. bí tiẹ̀ bá dé kí n má nàró kí n náwó sí kí n náwó sí. ẹni tó ṣe tiẹ̀ léwọ̀ fún mi kémi máa náwó sí wà á àtìyá mani haramani wà á àtìyá tọ́ọ̀ni wà á àtìyá mani haramani. من ẹni ó ṣe حرمني tiẹ̀ léwọ̀ fún ọ bí wọ́n bá ní ṣe fún. máa ṣe fún Naam. un lẹ́lẹ́kàrú ẹlẹ́kẹfà wà á sílà man qata'ani wà á sílà وصل من قطعني ẹni tí jáde kọ́ ọba mi ṣe má kí n má fa kí n fa mára padà wà náà kí ló ń ṣe. kí ló dé tó wà má fa sẹ́nu ọ̀rọ̀ jò ní ìyẹn. ọmọ ìyá rẹ tí ọ̀dọ́ rẹ má wà wà ọba kan rẹ tí orí jẹ rù má wà ọmọ ẹgbẹ́ rẹ tó wà yà sí ọmọ wà wọn wá wọn rí. ọ̀rẹ́ tẹ̀ jẹ́ òsì tọkọ ọtí wà kàn wà á tiya àbí wà á sílà man qata'ani ẹni ọjà rẹ kúrò lára mi kí n wà kí n fa mọ́ra Naam. أياكم wà á yẹ kúnà sumuti fikiran Allah. wà á yẹ kúnà sumuti فكرا nàbà sẹ́bi nìyẹn لكجي eba wà á yẹ kúnà sumuti فكرا أياكم الله mo bá dákẹ́ bàbá yìí ti dákẹ́ bẹ́ẹ̀ ti dákẹ́ anabi wíwẹ̀ ó ní kọjá pé dídákẹ́ tí mo bá dákẹ́ ọjà pé ọjà tí rò rí ni bí bàbá ti wò nísìn wọ́n wò yọ lọ lára wa ni Allah. ìdákẹ́ ti rò rí nù àmọ́ kéèyàn wá dákẹ́ káwọn ni kí ló ṣe. ẹnu tọ́lọ̀ ń ṣe wo àbí wo bí ti ba tiẹ̀ jẹ́ èyí ń wo ọ̀nà tí ń gbà ba tiẹ̀ jẹ́ ni ọ̀nà tí gbà kó àgbákò bá ní. ìdákẹ́ lẹ́yìn ọ̀dà ọ̀dà. gbogbo ìdákẹ́ tó bá dákẹ́ sí i kọ́ máa jẹ́ tí rò rí nípa Ọlọ́run. Allah. Number 8 wọn nù ti kí dhikra ونطق ذكرا gbogbo gbà tí n bá sọ̀rọ̀ kọ́ máa jẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní sọ الله ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run wọn náà sọrí ibùdókàn والنظر bí n bá wọ̀ عبرة sún kọ́ máa jẹ́ tàbí wòye Allah. أياكم الله ìwòsùn kọ́ máa jẹ́ tàbí wòye ọmọ jẹ́ tàrí wòye. ọkùnrin dànù فإذا سمعت bẹ́ẹ̀ bá gbọ́ sétí báyìí. بأن مجدودا هوى kàkẹ́ ànábì bẹ́ẹ̀ ni ó sọ́rọ́gù ẹni ó sọ́rọ́gù tó gbégi ó gbẹ tuntun gi ogun ẹ̀ tuntun kíkalẹ̀. èyí tó ń ó tó díẹ̀ sí ó sì wàhálà ọdún kìíní kejì ọlọ́run wá sọ àlùbáríkà sí. بأن مجدودا هوى ibẹ̀ ni ó ṣe wàhálà ó jèrè. عودا فاثمر في يديه فصدق irú nǹkan bẹ́ẹ̀ wá ń sèso wọlé fún wọn láyé fọ́sà díkì ẹ má dáwọ́ tiẹ̀ ẹ má dá òtí ẹ o. ẹ bìlífù ẹ pé ọgbọ̀rọ̀ jèrè wàhálà Wàhálà tó ṣe rẹ̀ lórí- ẹ̀yin náà sọ ti jẹ́gun ẹ jèrè wàhálà yín wájú ọlọ́run. فإذا سمعت ẹ lè sọ mímọ́ àbí فإذا سمعت bẹ́ẹ̀ bá tó bọ̀ sétí. بأن محروما أتى àbá yìí Baba. ìgbà ni ó fi wàhálà alẹ̀ tó lóun ò ní sẹ́láyé kò síṣẹ́ kò kàwé kò lọ́bíṣẹ́ kò kéwú gbogbo nǹkan dáadáa wọ́n fi lọ́lọ́hún ṣe ọwọ́ alẹ́ kò omi wá kó n fẹ́ mú mi. أتى ماء ليشربه wọ́n fẹ́ mú mi olómi táwọn ṣe wàhálà kalẹ̀. فقاص فحقق àfa yìí ẹ wọ́n ń ṣe wàhálà kó omi náà lọ́ba jásí omi náà lọ́ba tẹ̀lé ẹ má dáwọ́ tẹ̀wọ́n náà bó tiẹ̀ kọ́ lọ́wọ́ ṣe fún un tí o ṣe lọ́fẹ̀ẹ́ jẹun. ní tí ò ṣe lọ́fẹ́ jẹ má bọ̀. لو كان بالحيل للغنى لوجدتني لوجدتني bàbá wa mi sẹ́nà ìmọ̀ wà nínú sọ̀rọ̀ yìí karramala wajhahu wọ́n tọ́ bá yẹ pé ọgbọ́n bá ṣe dolówó ni ọgbọ́n tọ́ bá ṣe dolówó. لو كان بالحيل للغنى لوجدتني torí lọ́wọ́ kẹ́lẹ̀ kẹ́lẹ̀ pé لو كان بالحيل bìlì hìyálì ló pé بالحيل للغنى لوجدتني tọ́ bá ṣe pé ọgbọ́n bá ṣe dolówó ni èmi àlílẹ̀ bá kọ́kọ́ rí. بنجوم أقطار السماء تلعك àbá yìí ibi tí ra òun gbé sẹ́mọ̀ ní ìbálò kọ́lé sí kébé náà máa gbé bẹ́ẹ̀. Allah. má bọ̀. لكن من رزق الإجاء حرم الغنى mọ́mọ́ àlíyò ọlọ́ ti wà nínú àṣà ọlọ́run ẹni tọ́lọ́ bá bùn yẹn láàká yìí kò ní bùn lówó bọ́lá bá bùn yẹn láàká yìí tó ní brain tẹ̀lé rẹ pèsè nǹkan kò ní fún lówó حرم الغنى kò ní fún lówó ضدان ó ṣe ní word and opposite word and opposite ọ̀fẹ́ lómi lówó àmọ́ kò fún láàká yìí ضدان ọ̀fẹ́ lómi láàká yìí àmọ́ kò fún lówó ضدان ẹni tọ́lọ́ bá kó méjì fún níwọ̀n níwọ̀n ni ó ṣe ضدان bọ́lá bá ní kéde yòókù yóò tún wá lówó kò ní ní tuuru yóò ní díẹ̀ ni. ضدان àfáà yìí word and opposite ni má bọ̀. مفترقان أي تفرق ọ̀kan ni wọ́n máa ya ara wọn ni wọ́n máa ya lọ́tọ̀ wọ́n yẹn ní pọ̀ wọ́n yẹn sábà ní pọ̀ ẹlòmíì ọjà ló ní kò ní sọ alájú ọsẹ́wù ọjà lẹ́lòmíì ní kò ní sọ nísọ. ayé sì lọ lè rà Allah. ẹlòmíì wá ní sọ kò lọ́jà okùn tí ó kó bẹ́ẹ̀.
wọ́n mọ̀ wá sí alájẹ bó ní ẹni ìrajà ga kì í sówó náà ní. ẹlòmíì ọwọ́ anisọ o tún lọ́jà mọ́kàn rẹ nìkan yàdó ẹ̀. La ilaha illallah. o nisọ o lọ́jà àmọ́kàn rẹ nìkan yàdó ẹ̀. ẹnìkan yàdó ẹ̀ ẹ wo ètò ọlọ́run pọ́bọ̀. wa ahaqqu khalqillahi bil ammi mur'un. bàbá wa mi sẹ́nà ẹni o fi ń tọ́ sí lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run gbé bànújẹ́ bá jùlọ kí ni rẹ̀ ọmọ dùn. zu himmatin yabula birisikin dajiki. àbá yìí lẹni tó torí àsìkí bá ara rẹ̀ jẹ́ tí ọ̀la kí ọ̀ka pẹ̀lẹ́ bá rẹ̀. ọ̀ka pọ̀nlé bá rẹ̀ ọ̀yẹ̀yẹ̀ rẹ̀. kò ní tìjú ọkọ̀ kẹ́yìn mẹ́wàá ọba sùn kọ́sà ti rówó. kọ́sà ti rówó. Káì. ani mo fi tí mo ní wá tí mi ò Kọ̀kọ̀. ní ìtìjú ti sọnù lára ẹ̀. kọ̀kọ̀ láti máa ní hóhó lọ́dọ̀ àwọn ọkùnrin. kí lọ́kàn kọ́sà ti já sówó owó yìí náà ni. bẹ́ẹ̀ lọkùnrin mi náà kọ̀kọ̀ káyà àwọn ọmọ rẹ̀ ọ bàjẹ́. kọ̀kọ̀ láti sọ̀sọ̀ kú sọ kọ́sà Àfà. ti já sówó. bí à ń pa yẹn à ń gé pàtó ọmọ ènìyàn ta à ń ké ta kọ́sà ti rúkú. kọ́sà ti já sówó ni baba. kọ́nà lèmi ọkọ̀ láti lè pàyà rẹ̀ ebówó ni. ẹlòmí ọkọ̀ láti pàyà wú ẹ̀ kọ̀kọ̀ ẹlòmí ọkọ̀ láti pọ̀ ọmọ yẹ ẹ̀ bẹ́ẹ̀ni ó lè gbé rẹ̀. mílíọ̀nù zu mẹ́lẹ́sẹ̀ himmatin. mílíọ̀nù mẹ́lẹ́sẹ̀ aláwọ̀ sọ 20 million alókèrè ẹsẹ̀ 30 million kàdúrà lọ́wọ́ àwọn olè tàwa èkó ẹ má dùn èmi púpọ̀ o. àwọn méjì rẹ̀ máa lù ẹ wá mọ̀ bẹ́ẹ̀ ti kúrò lọ́bẹ̀ pa ẹ sá dù ú ẹ sì má gbà wọn létí ọ̀tún torí ń dùn. torí ń dùn ún ìgbárùn ẹ máa fún wọn o ọtọmọ ìyá rẹ̀ wọ́n bí wọ́n ti pa á. zu himmatin yabula birisikin dajiki. wa min ad-dalili ala al-qada'i wa hukmihi. bu'usul labib wa tibu aishil ahamaki. nínú àwẹ̀ tó kọjá mọ́ dáwà kankan tọwọ́ gàgbé. ó lè ti dá a bá. ayé ló mú orúkọ lọ́ọ̀lẹ̀ ọlọ́kà. ọlọ́kà. baba ayé ló mú àgùntàn lọ́ọ̀lẹ̀ lálẹ́ ọlọ́kà. ọlọ́kà. ní ibi wọ́n ti pa màálù onílé dúníyàn. ilé dúnìyà. ayé ló ṣe àtọ̀ ọkùnrin tó mú lọ síbi. tó mú lọ síbẹ̀. mo fọrẹ rẹ bẹ họ anabi Muhammad. bàbá ìwádìí máa ta o. mama jẹ kọ wa yọ tẹmí. wọ́n rárá. àbí Ọlọ́run ọ̀ya. mama jẹ́ kọ́wọ́ ayé tẹ̀mí. rabi Ọlọ́run. mama jẹ́ kọ́wọ́ ayé tẹ̀mí. rabi Ọlọ́run. ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà. ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. níbi wọ́n ti gbọ́ pẹ̀lú onílé dúníyà. ayé ló ṣe àtọkùnrin tó mú lọ síbẹ̀. ló fọrẹ́ rẹ̀ bẹ̀ ọ́ Ànábì Muhammad. màmá jẹ́ kó wáyé tẹ̀mí àmì Ọlọ́run. ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà. ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. níbi wọ́n ti pa màálù nílé dúníyàn. ayé ló ṣe àtọkùnrin kó mú lọ síbẹ̀. wọn ò fọrẹ́ rẹ́bẹ̀ hàn Ànábì mọ́. màmá jẹ́ kó wáyé ọ̀tẹ̀ mi. àbí òwì tí ó ní. mama jẹ́ kó wáyé tẹ̀mí. rabi Ọlọ́run. ó ti yá mama jẹ́ kó wáyé tẹ̀mí. rabi Ọlọ́run. ìyá òwì tí ẹ. ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà. ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. níbi wọ́n ti pa màálù. níbi wọ́n ti pa pẹ̀lú onílé dúníyà. ayé ló ṣe àtọkùnrin. ayé ló ṣe àtọkùnrin tó mú lọ síbẹ̀. tó fún ẹ̀rẹ́ bẹ̀ ọ́ Ànábì Muhammad. màmá jẹ́ kó wáyé tẹ̀mí. rabi Ọlọ́run. ọmọ aráyé burú wọn nìkan púpọ̀. ayé lè sọ ìgbàdọ̀gún nílé dún. wọ́n tún lè sọ ògùn dìgbà. ọmọ báyé bá ṣe ní Nàìjíríà.
ayé wọ́n tún bà ní dárò wọ́n fọ́ rẹ̀rẹ̀ bẹ̀ họ ànábì mama jẹ́ kó wáyé ó tẹ̀mí àbí ọjọ́wé mama jẹ́ kó wáyé ó tẹ̀mí rabi ọlọ́run mama jẹ́ kó wáyé ó tẹ̀mí rabi ọlọ́run torí pé ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. Yes. Ibi wọ́n ti bá màálù onílé dúnìyà ayé ló ṣe àtọ́kùn ẹ̀ẹ́dẹ́mú lọ sí. Mo fọ́rẹ́ rẹ bẹ̀ ọ́ Ànábì Muhammad màmá jẹ́ kó wáyé ọ̀tẹ̀ mi àmì ọlọ́run. Àmín. Àmín. Níparí ọ̀rọ̀ ká dáfírì yòókù bàbá alọ́ ibà. Kila lil Imam Ali. Ọ̀rọ̀ Imamu Ali láyé kásẹ̀ rẹ̀ ńlẹ̀. Wọ́n sọ fún Imam Ali karramala wajhahu. Àmín. Àmín. Sif lana dunya. Ali ròyìn ayé fún wa. Ròyìn ayé fún wa báwo ló ṣe jẹ́ gan. Baba yín sọ̀kalẹ̀ bọ̀ nù. Ajì Lukman. Àti dé nìyẹn. Ajì Lukman. Wọ́n ní ká lè bá Yín sọ̀kalẹ̀ bọ̀. Wọ́n ní ká lè ròyìn ayé fún wa. Ròyìn ayé fún wa. Fakala wa ayu biha asifuhu lakum. Èwo ni òye inú ọ̀rọ̀ ayé tẹ̀ tó fẹ́. Kí ló kù láyé tẹ́ mọ̀? Kí ló ti. Tí ma ròyìn fún yín. Níbi ẹ̀dàgbàdé yìí. Wọ́n ní sásọ. Sáwì. Fakala Alibadan. adaru. Ayé gangan. Ayé tẹ daru. Ilé kalaye. Awaluwa anahu. La ilaha illallah. Pé n tó pilẹ̀ rẹ̀ wàhálà ni. Wàhálà ni ìjàngbọ̀n àwọn àgbákò ló pin ayé. Ta ló kéwú ta ló kàwé yìí sílẹ̀. Kò sí. Ta ló kọ́ṣẹ́ yìí sílẹ̀. Kò sí bàbá. Gbogbo tó ọba ìlú sọ ọba yìí sílẹ̀. Ọba yìí sílẹ̀ ogun ni. Dákan tó ọjẹ́ yìí sílẹ̀. Láyéláyé. Dákan tó onítọ̀ ní yìí sílẹ̀. Kò yí sí bàbá. Kò yí sí náà ni. Bó ti wá jẹ́ kí wàhálà ló fi rí ìhun náà. Àbá yìí wàhálà kiri wàá fànà wù. Títán náà nígbẹ̀yẹn. Kọ́ títún wá gbẹ̀yẹ títàn ní. Ọba ṣe wàhálà tó gba PhD tó bá kú owó èsì. Owó èsì bàbá. Ọmọ àdéhùn olè jogun certificate rẹ̀. Tó bá gba professor owó èsì. Owó èsì nìyẹn. Tó bá kọ́lé tó bá kakínà. Tó bá ní yàrá yàlẹ̀ tó ní yàrá yẹ owó o kó jọ fáwọn tí ó nani. Wọ́n kó bẹ́ẹ̀ lẹ́mtì láì ní mọ́ chẹ́kì lálẹ́ kíámà. Wow. Bàbá. Halalu wa hisabu. Nítorí àbá kọjọ ní halali bẹ̀. Halalu wa hisabu. Sabun. Bọ́n bá rí halali kọjọ mbẹ́ ó sẹ́sìrú ẹ̀. Wá sẹ́sìrú ẹ̀. Wa haramu ha iqabu. Wa haramu ha iqabu. Èyí tó tún wá kọjọ pẹ̀lú àfà tó fi ọ̀nà èrú. Haramu kọjọ òjì yẹ. Ọjẹ ìyá ẹ̀ ó mú mi gbóná ẹ̀. Mani stagina fi ha. Ẹni yóò tọ́ bá rọrọ̀ mbẹ́. Ẹni ọba lówó láyé tàwa yìí o. Tọ́lọ́wọ́ mani stagina fi ha. Ẹni ọba dà fún láyé. Ẹni ọba rọrọ̀ olúwa yìí tàwa yìí tọ́ da fún bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bẹ́ẹ̀ àfà yìí fitanu. Wàhálà ni ọ̀pá. Subhanallah. Wọ́n mani fitakọ̀ra fi ha. Ẹni ọba tó wá tálíkà tí ò ní. Ẹni ọba yóò lù sí láyé tàwa yìí. Hosinu ìbànújẹ́ ni ọ̀pá. Àti wá gbọ́ pé mi ò ní. Ẹni ó sì ní ní ọ̀rọ̀ orun sùn mọ́ yìí. Àfà yìí. Bàbá. Gbogbo ẹni tẹ kọ́ bá di wàhálà sí lọ́rùn. Kí wàhálà má pa yín. Ẹgbẹ́ fẹ́ ni ó ní o. Ẹgbẹ́ wáyà yìí. Ẹgbẹ́ wáyà yẹn o. Ẹ wá gbé họ́ọ̀lù yìí dìde. Ibi wọ́n ti níre o. Ẹ wá gbé họ́ọ̀lù yìí dìde. Pẹ̀lú lábàbọ̀ yìí. Bí ọba ní kéré kan tó sọ pé ní malari kí a máa gbé họ́ọ̀lù yìí lọ. Ó tó. O tó. Ó tó bàbá. Ẹni kọ́ họ́ọ̀lù àtẹnukọ́ hòtẹ́ẹ̀lì tani ó jìyà tani ó rí kẹ́. Siyadatu umuri limari ilanu atifi. Ẹnìkan kọ́ hòtẹ́ẹ̀lì yẹn wá kó àpò ìfẹ́ sí. Bẹ́ẹ̀ni kílẹ̀ ti ń jáde. Àwọn gbà tó kó wá lọ rí hòtẹ́ẹ̀lì kan ni wọ́n gbé. Ọ́fíìsì wọn pè. Wọ́n lọ fẹ́ sí ọ́fíìsì. Ilé iṣẹ́. Adébáyọ̀ ọba dòtẹ́ẹ̀lì. Ọba dòtẹ́ẹ̀lì máa lọ. Wọ́n sì kó ọtí kalẹ̀ bámú. Bámú wọ́n ti káwọn ní wọ́n ṣe bà nákàlẹ̀. Wọ́n làwọn afáàdì sẹ́kọ̀ọ́ láti wọ́n ti gbé mọ̀ọ́lù lọ. Wọ́n bú àsí. Sáwọn afáà sì sàdúrà ni. Wọ́n sàdúrà kọ́ lọ́wọ́ bàjẹ́ àbí kọ́ lọ́wọ́ gbèndé. Wọ́n ní kọ́ máa rérò ni. Torí bí tẹ́ pé wá sí yìí o ilé iṣẹ́ kan ni tí o ṣe polówó fáwa. Bẹ́ẹ̀ni. Tí o ṣe tọrọ kọ́ lọ́wọ́ fún àlùbáríkà sí. Ilé iṣẹ́ ni fún wọn ilé ìyá. Àmọ́ bàbá wọ̀ ndé wọ́tọ̀ kọ́ ndé ilé iṣẹ́ tó ti máa rówó ni fún ọ. Bẹ́ẹ̀ni. Àmọ́ wọ́n sì fáìlì tó ń lẹ̀ fún ní fáìlì ìyá. Bẹ́ẹ̀ni. Gbogbo omi olóbì tán gbé wáyé wá rún. Gbogbo yẹn náà bá ti gún yà yìí ọ̀sàgbákò ẹ̀. Wọ́n sì má ka Gbogbo yẹn ọtí tán bá mu ní ọ̀sàgbákò ẹ̀. ọ̀sàgbákò ẹ̀. Gbé. Bẹ́ẹ̀ wọ́n ti kí omi olóbì ní ìmọ̀lẹ̀ tó gbóyún lọlé wọ́n wọ́n sì fún. Siyadatu umuri limari Fọ́nrán àlítọ́ rẹ̀ kọ́ lọ́n fún àbáríkà sí fún ọ. ilanu atifi. Ẹnìkan ló fẹ́ sìn yín lọ́kọ̀ yìí ẹ̀ ń ta wá ní kẹ́kọ́ họ́ọ̀lù Buhaya nù. Kí ló wá ń sá sí? Ẹ má sá sẹ́yìn. Ọwọ́ lérí wọn ò fariwo. Àfà yìí Bàbá. gbogbo owó tó bá kú láǹkà tiẹ̀ ló gbé wa ẹ̀yin lówó tẹ̀ mẹ́jọ kú yìí.
náà fọlọ́hún. ẹ wá nàìjíríà. ojú àlejò lájẹ gbèsè yẹn lásán. ẹ lọ́jọ́ àwọn sábẹ́ ànábì Muhammad. sallallahu alaihi wasallam. àwọn iná nǹkan bá ànábì sẹ́kù. rárá wọ́n ná tán ni. wọ́n wà nínú ẹ̀pọ̀ lọ́mọdé àwọn orí mi mọ́. wọ́n tún rí. bẹ́ẹ̀ni ọlọ́run ò rí bẹ́ẹ̀. ẹ̀yin nọ́sọ̀tì ẹ lọ́dọ̀ ọlọ́run wò. ẹ lè dán ọlọ́run wò. lọ́lọ́ ẹ gbọ́ sàkáàtì rẹ kó gbọ́ àkáàtì rẹ wáyà yìí. àkáàtì rẹ lè gbé wáyà yìí. ṣáyẹ̀wò. wà á nà sí. wọ́n á sọ wọn pọ̀ wọ ẹsẹ̀ kan lọ́dọ̀ wa ọ̀dọ̀ ọlọ́run tún wà. ẹ ní sẹ́rí ibú láíláí. àmín. àmín. ẹ dákun ẹ sàmì dáadáa. àmín. ẹ já náà wà sílẹ̀ nù. káwá gbàdúrà ní sànsẹ́jú márùn. ó ti tó ká máa lọ. oúnjẹ àná ọwọ́ mi mo ti jẹ. àtẹ́lẹwọ́ mi o. ṣé ẹ ti tẹ́wọ́. oúnjẹ àná ọwọ́ mi mo ti jẹ. lórí ọwọ́ mi o. oúnjẹ òní ọwọ́ mi mo ti jẹ. àtẹ́lẹwọ́ mi o. oúnjẹ ọ̀la mo bá wà lọ́wọ́ ọmọ. nílé ọmọ ọmọ. inú mi dùn sí i má jẹ́ ń jẹ́ lọ́wọ́lọ́wọ́. ọ̀ya oúnjẹ àná ọwọ́ mi mo ti jẹ. oúnjẹ òní ọwọ́ mi mo ti jẹ. máa wí tiẹ̀ náà ni o. oúnjẹ ọ̀la mo bá wà lọ́wọ́ ọmọ. inú mi dùn sí i má jẹ́ ń jẹ́ lọ́wọ́lọ́wọ́. oúnjẹ àná ilé mi mo ti jẹ. oúnjẹ òní ilé mi mo ti jẹ. oúnjẹ ọ̀la bó bá wà nílé ọmọ. inú mi dùn sí i má jẹ́ ń jẹ́ láti mọ́ lé. oúnjẹ àná mi mo ti jẹ. nínú yàrá mi oúnjẹ òní ilé mi mo ti jẹ. lórí dáínì mi oúnjẹ ọ̀la bó bá wà nílé ọmọ. inú mi dùn sí i má jẹ́ ń jẹ́ láti mọ́lé. oúnjẹ àná ìdùnnú ni mo fi jẹ. oúnjẹ òní ìdùnnú ni mo fi jẹ. oúnjẹ ọ̀la má jẹ́ ń jẹ́ níbànújẹ́. oúnjẹ àná ìdùnnú ni mo fi jẹ. oúnjẹ òní ìdùnnú ni mo fi jẹ. oúnjẹ ọ̀la má jẹ́ ń jẹ́ níbànújẹ́. oúnjẹ ọ̀la má jẹ́ ń jẹ́ lọ́wọ́lọ́wọ́. oúnjẹ ọ̀la má jẹ́ ń jẹ́ láti mọ́lé. oúnjẹ ọ̀la má jẹ́ ń jẹ́ níbàdàn. ó yá èmi ni mo bí wàláhì èmi ni mo bí kọ́mọ lọ bẹ́ẹ̀. èmi ni mo bí wàláhì èmi ni mo bí. bọ́mọ ní bá a dára àbí ìṣèyànràn ni. èmi ni mo bí. ọmọ tó kéwú. èmi ni mo bí. èyí tó kàwé. èmi ni mo bí. ọmọ tó kọ́ṣẹ́. èmi ni mo bí. ọmọ tó ní tẹríba. èmi ni mo bí. ọmọ tó ṣe balẹ̀. èmi ni mo bí. ọmọ tó ṣe ránṣẹ́. èmi ni mo bí. ọmọ tó ṣe múròdé. èmi ni mo bí. ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. èmi ni. ọmọ ìtìjú. èmi ni mo bí. bọ́mọ ẹni bá a dára àfi ìṣèyànràn ni. èmi ni mo bí. yé ó dáná ọmọ mi kọ́ wàláhì mi o. ọmọ tí ń fàgbó. ọmọ mi kọ́ o wàláhì mi o mọ̀. olórí bú ọmọ táyé ń ṣègbè fún. ọmọ tí ń fàgbó. ọmọ tí ń mutí. ọmọ jàgídíjàgan. ọmọ ìyàdá yòwé. ọmọ létí ìbọn. ọmọ akéwì. ọmọ tí ń dá lérú. ọmọ tí ń dá lù. ọmọ rédèrèdè. ọmọ jágajàga. ọmọ kàhùnkàhùn. olórí bú ọmọ táyé ṣègbè mú. ọmọ mi kọ́. ó dáná ìyá mi ní wàláhì òun ló bí mi. ìyá dáadáa. ìyá mi ní wàláhì òun ló bí mi. olóríire ìyá táyé ṣàdúrà fún. ìyá mi ní ìyá rẹ̀. ìyá mi yá ni ìyá tẹ̀mí. ìyá mi yá kó ní mara. ìyá mi pẹ̀lú ọmọ ọlọ́mọ. ìyá tí ò lójú oorun. ìyá mi àdúrà lọ́sàn-án tòru. ìyá mi ní olóríire ìyá táyé ṣàdúrà fún. ìyá mi ní. ó dáná ìyá mi kọ́ wà
adéyẹ ìyá túlétúlé ìyá òtúgbàgede ìyá mùnáfìkì ìyá aláròká ìyá oníbàjẹ́ ìyá ọmọ elépè ọmọ elépè olórí bú ìyá dáyé ṣe pé fún ìyá mi kọ́ ó dáná bàbá mi ní wàláhì òun ló bí mi bàbá dáadáa bàbá mi ní wàláhì òun ló bí mi olóríire bàbá dáyé ṣàdúrà fún bàbá mi ní bàbá rẹ̀ bàbá tèmi bàbá dọ̀rọ̀ ẹ̀sìn ká máa tẹ́sí tọ́lọ́hún bàbá mi ní ká máa kírun déédéé bàbá mi ní nínú mọ́sálásí bàbá mi ní ká máa jẹ bí ó bàjẹ́ bàbá mi ní ká máa jẹ bí ó dára bàbá mi ní ká máa jẹ bí ó dàrú bàbá mi ní olóríire bàbá káráyé ṣàdúrà fún bàbá mi ní. ó dáná bàbá mi kọ́ wàláhì mi ò bàbá tí mutí bàbá mi kọ́ wàláhì mi ò mọ̀ ọ́ rí olórí bú bàbá táyé ń ṣe pé fún bàbá tí mutí bàbá tí ń fagbó ìtúta tẹ́tẹ́ ìta bàbá jẹ̀bú ìta nàìjà bẹ́tì ó ta náírà bẹ́tì ó ta àjọ wá àjọ tù àjọ tírì àjọ fọ́ olórí bú bàbá táyé ṣe pé fún yà bàbá ó dáná àfá mi ní wàláhì òun ló kọ́ mi ṣe ń ṣe àfá mi ní wàláhì òun ló kọ́ mi olóríire àfá táráyé ṣàdúrà fún àfá mi ní ṣéhù kàmọ́lì bàbá wa lágége bàbá wa lágbàjì bàbá wa ní sọ́ọ́rọ́ bàbá wa mẹ́mọ́sà bàbá mi ní bàbá wa kéwúyẹmí bàbá mi ní wàsí àgbáyé bàbá mi ní olóríire àfá táráyé ṣàdúrà fún bàbá mi ní. ó dáná àfá mi kọ́ wàláhì mi ò mọ̀ àfọ̀ tí mo ṣe àfá mi kọ́ wàláhì mi ò mọ̀ rí olórí bú àfá táráyé ṣe pé fún àfọ̀ tí mo ṣe àfá tí tó ń ṣẹ́fà àfá tí tó ń ṣàwó àfá oníjìbìtì àfá gẹ́rígẹ́rí àfá gbọ́mọlọ́mọ àfá rúkúrúkú àfá tí ń ta yahoo àfá tí ń lọ sókà àfá tí ń lọ sókà olórí burúkú àfá táráyé ṣe pé fún àfá mi kọ́. Ridwan títóbi rẹ olúwa mi Dànsákì ẹ ọba rẹ o mo gbóṣùbà fún ẹ ọlọ́run mi elédùmarè tí o lọ́ba kan. Àmínà lèmi ń jẹ́ ìtọ́jú òbí láyé ń pè mí o. Alala ila ilala. Alala ila ilala. La ilaha. Oya o la ilaha la ilaha la ilaha la ilaha. Sọnù ṣẹ́gun bàbá gbogbo wa. La ilaha. La ilaha. Sọnù ṣẹ́gun bàbá gbogbo wa. Nítorí gbogbo ẹgbẹ́ násìkàtì pátápátá o ó yá sọ pé àsálàtù tí mo wà máa ti ṣorí o. Sọ wípé àsálàtù tí mo wà máa ti ṣorí rẹ̀. lórí àwọn ọmọ tí mo bí sáyé pátá. Lórí àwọn ọmọ tí mo bí sáyé pátá. Àsálàtù